Andrew yìí láyà o lásìkò tó fẹ́ lọ́ọ́ fi mọ́tò tó jí gbé kí àwọn òbí ẹ̀ lọ́wọ́ ọlọ́pàá tẹ̀ ẹ́. Bá a ṣe ń wí yìí, ọ̀gbẹ́ni Nathaniel Andrew wà ní tẹ̀sán ọlọ́pàá tó wà lágbègbè Páíkó nílùú Minna nípínlẹ̀ Niger o. Ẹni ọdún 22 ni Nathaniel. Mọ́tò Toyota Corolla kan ló jí gbé. Àsìkò tó fẹ́ lọ́ọ́ fi mọ́tò náà kí àwọn òbí ẹ̀ nílé pé oore tọ́lọ́run ṣe nìyí làwọn ọlọ́pàá gbá a mú ni wọ́n bá sọ ọ́ sí gbàgà. Aláròyé gbọ́ pé nílùú Àbújá ló ti jí mọ́tò náà gbé, Kaduna ló sì fẹ́ lọ tà á sí. Ṣùgbọ́n lójú ọ̀nà márosẹ̀ Minna sí Suleja ni mọ́tò ọ̀hún bàjẹ́ sí lákòókò tó ń gbé lọ. Ọ̀daràn ọ̀hún sì fẹ́ lu ọ̀kan lára táyà ọkọ̀ ọ̀hún tà ní gbàǹjo láti fi tún un ṣe ni. Nítorí pé ó fẹ́ ta táyà náà lówó pọ́kú làwọn ọlọ́pàá fi fọwọ́ òfin mú tí wọ́n sì béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà ló wà tó ti jẹ́wọ́ pé ṣé lòun jí mọ́tò ayọ́kẹ́lẹ́ náà gbé nílùú Àbújá àti pé ọ̀dọ̀ àwọn òbí òun tó ń gbé nílùú Páíkó lòun ń gbé lọ láti lọ kí wọn kó tó di pé òun yóò ta ọkọ̀ náà dànù. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún DSP Wàsíù Abíọ́dún tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù kínní ọdún 2024 yìí sọ pé lóòótọ́ ni Nathaniel wà láhàámọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà lẹ́yìn tọ́wọ́ tẹ̀ pé ó jí mọ́tò ayọ́kẹ́lẹ́ nìkan gbé láti ìlú Àbújá tó sì ń gbé lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ láti lọ kí wọn nílé tí wọ́n ń gbé. Àtẹ̀jáde kan tó fọwọ́ sí lọ báyìí pé ọjọ́ 3 oṣù kínní ọdún 2024 yìí ni Nathaniel lọ jí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan gbé nílùú Àbújá. Gbàrà tó jí ló ti wà lọ sí Minna láti lọ kí àwọn òbí ẹ̀ nítorí ó ní ó ti tó ọjọ́ 3 tó ti fojú kàn wọ́n gbẹ̀yìn. Àwọn ọlọ́pàá dá a dúró nítorí tí wọ́n fura sí pé kì í ṣe òun ló ní mọ́tò náà. Wọ́n fọwọ́ òfin gbá a mú. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún ló wà tó ti jẹ́wọ́ pé òun fẹ́ lọ ta mọ́tò ọ̀hún ní Kaduna ni lẹ́yìn tó ń bá kúrò lọ́dọ̀ àwọn òbí òun. Alukoro ní àwọn ti taari Nathaniel sọ́dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tí wọ́n ń pè ní Crack Squad kí wọ́n lè ṣèwádìí dáadáa nípa rẹ̀ kó tó di pé wọ́n máa fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ lórí ohun tó ṣe yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.